sórí YouTube channel wa. Ẹ follow wa lórí Facebook, ẹ follow wa lórí TikTok. Ẹ ṣé àdúpẹ́. One love, keep us together. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá Dùn. Ẹ káàbọ̀ padà sórí ètò Yorùbá Dùn lédè níbi tí a ti ń dára wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú èdè Yorùbá. Ẹ kú ọjọ́ mẹ́ta, ṣé dáadáa ni mo bá yín? Ẹ ò lẹ́ẹ̀rí mi. Bẹ́ẹ̀ ni, ó ní àwọn nǹkan kan tí ó ṣẹlẹ̀ láti kan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Èyí ló fa ìdíwọ́ tí a ò fi lè láǹfààní àti ṣàlàyé. Ṣùgbọ́n ní báyìí, a ti padà sórí ètò lóní pẹrẹwu. Ohun tí a ó máa gbé yẹ̀wò lórí ètò ní òwúrọ̀ yìí òun ni classes of food, ìran oúnjẹ ní èdè Yorùbá. Gbogbo wa la mọ̀ classes of food pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì, carbohydrate, protein, vitamin. Ṣùgbọ́n báwo ni a ṣe fẹ́ ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí ní èdè Yorùbá? Bóyá ọmọ wa béèrè lọ́wọ́ wa wípé mọ́mì, kí ni carbohydrate ní Yorùbá? Kí ni protein ní Yorùbá? Kí ni mineral? Púpọ̀ nínú àwọn èèyàn lérò wípé minerals ni nǹkan tí a máa ń mu bí soft drink, torí minerals la máa ń pè soft drink. Ẹ jẹ́ ká ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú èdè mi tí a máa ń sọ, èdè wa tí a fẹ́ràn láti máa sọ, èdè Yorùbá. Carbohydrate ni ohun tí à ń pè ní afáralókun, gẹ́gẹ́ bí a ti mọ̀ nínú èdè Gẹ̀ẹ́sì tí ó sọ pé body building food. Nínú èdè Yorùbá, afáralókun ni oúnjẹ tí à ń pè ní carbohydrate. Irú àwọn oúnjẹ wo ni afáralókun? Àwọn oúnjẹ tó jẹ́ pé tí a bá jẹ ẹ́, ó lè fún ara wa ní okun àti agbára láti lè ṣe iṣẹ́ agbára. Irú àwọn oúnjẹ wo ni afáralókun? Àwọn oúnjẹ gẹ́gẹ́ bí rice, ìrẹsì, àmàlà, fùfú, ẹ̀bà, búrẹ́dì. Ṣé búrẹ́dì wà nínú oúnjẹ afáralókun ni? Ṣùgbọ́n búrẹ́dì fẹ́lẹ́ tí a lè jẹ gẹ́gẹ́ bí oúnjẹ tí kò fún ara wa lókun. Bẹ́ẹ̀ ni, búrẹ́dì fẹ́lẹ́, ṣùgbọ́n ohun tí a fi pèlò búrẹ́dì ó wà nínú ìran afáralókun, ìyẹn flour. Torí afáralókun, ohun tí a mọ̀ sí afáralókun ni oúnjẹ tí ó bá ti ní ohun tí à ń pè ní starch nínú. Protein, kí ni à ń pè ní protein ní èdè Yorùbá? Protein ni oúnjẹ tí à ń pè ní amáradàgbà. Àwọn oúnjẹ tó jẹ́ pé ó lè jẹ́ kí sẹ́ẹ̀lì ara kí ó dàgbà, bóyá kí ọmọ lè láǹfààní àti ga, kí ọmọ lè láǹfààní àti ní akitiyan láti lè ṣe nǹkan, bóyá ó fẹ́ sáré. Ó ń ran okun àti agbára lọ́wọ́, ṣùgbọ́n ó ń jẹ́ kí ọmọ dàgbà, kí ara rẹ̀ dàgbà. Irú oúnjẹ wo ni àwọn oúnjẹ tí à ń pè ní amáradàgbà? Àwọn oúnjẹ gẹ́gẹ́ bí ẹ̀wà, ẹja, ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tí a ó tún máa gbé yẹ̀wò ní òwúrọ̀ yìí òun ni vitamins. Irú oúnjẹ wo ni à ń pè ní vitamins? Àti pé kí ni vitamins ní èdè Yorùbá? Vitamins ni oúnjẹ tí à ń pè ní àjìrà. Gẹ́gẹ́ bí a ti mọ̀, ẹ wo tí àwọn àgbẹ̀ bá fẹ́ gbin oko, wọ́n á ní kí wọ́n fi ajílẹ̀ sí orí ilẹ̀ kí ó lè bá jí. Báyìí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa lo àjìrà kí ara wa lè bá máa jí. Irú àwọn oúnjẹ wo ni à ń pè ní àjìrà? Òun náà ni àwọn èso àti àwọn ewébẹ̀. Àjìrà tí ó máa ń ṣe ìdènà àrùn lára wa. Fat and oil. Kí ni à ń pè ní fat and oil ní èdè Yorùbá? Òun náà ni à ń pè ní oúnjẹ ọlọ́ràá. Àwọn oúnjẹ tó jẹ́ wípé ó kó ọ̀rá sínú, a lè ṣe òróró láti inú wọn. Èyí kò túmọ̀ sí wípé ọ̀rá ẹran nìkan ni oúnjẹ ọlọ́ràá. Ẹ̀pà, oúnjẹ ọlọ́ràá ni. Nítorí pé tí a bá wo ẹ̀pà dáadáa, a rí wípé wọ́n máa ń yọ òróró nínú ẹ̀. Nítorí oúnjẹ ọlọ́ràá, ẹ̀pà wà nínú oúnjẹ ọlọ́ràá, àti butter, àgbọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Minerals. Irú oúnjẹ wo ni à ń pè ní minerals? Oúnjẹ minerals ní èdè Yorùbá òun ni à ń pè ní ohun àlùmọ́nì, oúnjẹ àdáyébá. Àwọn oúnjẹ tó jẹ́ wípé ìpìnlẹ̀ wọn a fi nǹkan kan kún kí a tó láǹfààní àti lè jẹ. Ihun tí a sì yọ kúrò nínú ẹ̀ náà kò pọ̀ ká tó láǹfààní àti lè jẹ. Irú oúnjẹ wo wá ni àwọn oúnjẹ àdáyébá? Àwọn ohun àlùmọ́nì, òun náà ni gẹ́gẹ́ bí iyọ̀. Tí a bá wo ìyèsí iyọ̀ dáadáa, a rí pé inú omi ni wọ́n ti yọ iyọ̀. Tí àwọn tí wọ́n máa ń refine rẹ̀, tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀, iṣẹ́ wọn ò kí ń fi nǹkan púpọ̀ kún. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ ohun àdáyébá tàbí ohun àlùmọ́nì. Àwọn nǹkan tó jẹ́ pé minerals, nǹkan tó jẹ́ wípé ó ti wà
bíi aluminium, minerals, àwọn nǹkan tó jẹ́ pé wọ́n fi nǹkan tó pọ̀ kún kí wọ́n kó tó lè di jíjẹ fún wa, gẹ́gẹ́ bí iyọ̀ àti kánún. Omi ni ìkẹyìn nínú àwọn ìran oúnjẹ ní èdè Yorùbá. Mo kí ni fún tòní, a ó ní ìpàdé ayọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀.